àwọn ọ̀dọ́ kan rèé o wọ́n ti túyáyá wọ́n túyàyà jáde síta o lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ọ̀rọ̀ Yorùbá Nation ó ní gbogbo wọn túyáyá jáde síta sí o tí wọ́n sì ń lọ rere tí wọ́n ń lọ́gbọ̀n ẹ̀ wípé ó tó gẹ́ alùbàtà ìdarin o bẹ́ẹ̀ ni pé ó tó gẹ́ alùbàtà ìdarin lórí ọ̀rọ̀ Yorùbá àti orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ Sunday Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ ni wọ́n jáde sí wípé àwọn ti ṣetán o tíjọba ò bá dẹ̀ fẹ́ wàhálà àwọn ṣetán kí wọ́n bá wọn fi ọ̀gá àwọn sílẹ̀ ò ti ṣe olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé kò jalè kò pààyàn kò sì fóyàn lóyún bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá ó ṣe kinní kan ya o wípé ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Yorùbá ló ń jà fún kì í ṣe pé bóyá ó pààyàn wọn ò sì fẹ̀sùn olè kàn án kíjọba bá wọn fi ilẹ̀ o ẹ já gbọ́ nǹkan tí wọ́n sọ à ń padà bọ̀. ẹ wo Ìgbòho lónìí Ìgbòho ń bẹ lẹ́yìn odi kò sẹ́ni tí ń jà fún Ìgbòho mọ́ lórílẹ̀‐èdè yìí kò sẹ́ni tí ń jà fún Ìgbòho mọ́ ẹ wo kéèsì Nnamdi Kanu nígbà tí pẹ́yọ̀ pọ̀ lọ́rùn Bọ́lá Ahmed Tinubu yóò padà gba ìdáhùndé láìpẹ́ yìí wọn ó tù ú lẹ̀ pé kó mọ́ lọ́lé rẹ̀ láìpẹ́ yìí pé á títí jọ Monday níbi tá bá ètò yẹn dé torí federal government aṣọ wọn pé wọn ò fi Nnamdi Kanu lẹ̀. Ìgbòho pààyàn tiẹ̀ òun ní káwọn èèyàn má pa àwọn ọ̀ràn òun mọ́ ní ká kúrò lórí ilẹ̀ bàbá òun èyí tí Ìgbòho dáràn sínú dé ní ìwọ̀n yìí fún Ìgbòho ní chance àti wá jókòó sílé bàbá rẹ̀ sílé rẹ̀ ara rẹ̀ gan. ẹ̀yin yẹn sì dákẹ́ ẹ sì ń wòran lórí kọ́ọ̀sì yìí torí ẹ̀ ló dé máa pé gbogbo àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́nu yín tọ́rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà níjọba ẹ má gbàgbé Ìgbòho ẹ dìde sọ̀rọ̀ Ìgbòho ẹ jẹ́ kí Ìgbòho náà padà wá sórí ilé bàbá rẹ̀ ilé rẹ̀ ó máa bàjẹ́ níbi tó kọ́ sí Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ property ẹ̀ ló ń bàjẹ́ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn wọnú ilé ẹ̀ lọ jí nǹkan gbé ẹ tú Ìgbòho lẹ̀ o ẹ jẹ́ kí Ìgbòho náà ó gba ìdáǹdè tẹ́ bá fún Nnamdi Kanu ó ṣe tó burú ju ti Ìgbòho lọ o tó bá mú yín yọ̀ǹda rẹ̀ pé kó máa lọ lé rẹ̀ lálàáfíà àti àtayọ̀ ẹ jẹ́ Ìgbòho náà máa bọ̀ nílé bàbá rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà kò sí tó burú mẹ́ ẹ rí pé gbogbo fídíò tí mo ṣe ṣókí ni àdúrà lẹ Yorùbá padà gbà tá a bá ti relax tá a dẹ̀ dákẹ́. ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa. ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa. mo tún sọ lẹ́ẹ̀kẹta pé ọmọlẹ́yìn Chief Adéyẹmọ Sunday òun làwa. àwa ni ẹni tí bàbá fi sílé. ìtẹ́ nìkan ló bá ń tẹ́ tẹ́bẹ́lì ìtẹ́ ọ̀yàtọ̀ sí bá ń tẹ́ ni. ọ̀yàtọ̀ náà ló fà á tó fi jẹ́ pé ká dìde táwọn ọ̀dọ́ àdúgbò yìí níbi táwa wà yìí o pé ọ̀yá ẹ jẹ́ káwa náà dìde fún òmìnira Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Òòṣà! a ti wò ó pé Òòṣà! Ìgbòho Òòṣà! Ìgbòho Òòṣà! Ìgbòho Òòṣà! Òòṣà! Ìgbòho Òòṣà! Iṣẹ́ tẹ̀síwájú! Ìgbòho Òòṣà! Iṣẹ́ tẹ̀síwájú! Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá! Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá! Ọbásanjọ́ gbìyànjú títí kò lè bá wa kọjá. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa kọjá. Ìgbòho Òòṣà ó ṣe o tó bá wa kọjá. Ọbásanjọ́ gbìyànjú títí kò lè bá wa kọjá. Abíọ́lá gbìyànjú títí kò lè bá wa kọjá. Ìgbòho Òòṣà ó ṣe o tó bá wa kọjá. Ìgbòho Òòṣà ọmọ Sunday dà. Àwa rèé àwa rèé. Ọmọ Sunday dà. Àwa rèé àwa rèé. Ọmọ Májàsọ́lá. Àwa rèé àwa rèé. Ìgbòho Òòṣà. Àwa rèé àwa rèé. Ọmọ Dáńkú. Àwa rèé àwa rèé. Ọmọ Olúṣọlá. Àwa rèé àwa rèé. Ọmọ Àgàràwù. Àwa rèé àwa rèé. Ọmọ Sunday dà. Àwa rèé àwa rèé. Ọmọ Dáńkú. Àwa rèé àwa rèé. Ọmọ Dáńkú. Àwa rèé àwa rèé. Ọmọ Májàsọ́lá. Àwa rèé àwa rèé. Ìgbòho Òòṣà. Iṣẹ́ tẹ̀síwájú.
Gbòòṣà. Iṣẹ́ tẹ̀síwájú. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Bọ́mọ ẹni bá da kápọ́ da tipa fẹ́ kọ́. Ọmọ wa ló da ọ̀gá wa ló da bàbá wa ló da la ṣe ń pè é ìyẹn Sunday Adéyẹmọ. Ọmọ aládìkún nígboro wo ọmọ rẹ àwa ń fẹ́ lórílẹ̀-èdè yìí padà ní toró ṣe bẹbẹ tọmọ ẹni bá da lẹ́ẹ̀kan sí ká sọ pọ́ da tipa fẹ́ kọ́ pákọ ni èèyàn bá sì wà ẹjẹ́ àgbà pákọ ni èèyàn ní. Mẹ̀sáyà ti wà nílẹ̀ Yorùbá ni àwa la tètè tí ì mọ̀. Mósè ti wá rèé tẹ bá wo náà wé mímọ́ Mósè bẹ̀rẹ̀ láti kékeré báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wọn ò rò pé wọn ọmọ Ísírẹ́lì ọmọ pé òun ní ògbà àwọn jẹ́ ilẹ̀ ìlérí wọ́n ń taari ẹ̀ sọ́tún taari ẹ̀ sósì ṣe bí ọmọ Jọ́ọ̀nù ń bolódé ó padà sọ́dọ̀ Jẹ́tírò látọ̀dọ̀ Jẹ́tírò Olúwa dá padà atẹrẹ ẹni jẹ ní tẹrẹ ẹni jẹ lóní kí Sunday Igboho kúrò nílò olórílẹ̀-èdè rẹ̀ àwa ọ̀dọ́ wa ti tán nìsín ta fẹ́ kí ọ̀gá wa bàbá wa èèyàn wa kó padà sí orílẹ̀-èdè abínibí bàbá rẹ̀ à ń ṣe lọ́mọ kó náà lé bàbá kápẹ́ ọmọ lọ ń bọ̀ lẹ́fẹ́ lé sí tó èèyàn bá da bó ti yẹ kó rí náà nìyẹn ọmọ àkànbí ọmọ ní àkàndá ọmọ ní akérògùn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá akíkanjú ọmọ ní Mẹ̀sáyà olùgbàlà tiwa ní ànábì tiwa níran yìí ẹni tó bá fẹ́ kú kó kú àfẹ́ kí Sunday Adéyẹmọ ọmọ aládìkúnṣẹ́ nígbò ọmọ rẹ akíkanjú ọmọ afẹ́ kó padà sí orílẹ̀-èdè yìí kó padà sí ilẹ̀ Yorùbá kó wá gba òmìnira Yorùbá fún wa ní kíákíá kó wá gba òmìnira ilẹ̀ Yorùbá fún wa ní gbà wo ní kíákíá tí ò sì gbọdọ̀ pẹ́ mọ́ torí iṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ èèyàn bá yínníyínní kẹ́ni ṣèmí òun ló jẹ́ kí àwa ìran àgàgà ní ilẹ̀ Ìbàràpá ká ní òmìnira tó dára jù ká ní nǹkan tó dára jù ọlá bàbá làwa ń jẹ. Àwọn ló jẹ́ káwa máa wà báwa ṣe wà yìí. Lójú àwọn èèyàn ẹ̀rẹ́jọ́ àwọn ọmọ ni àwọn ìlú tí ò gbà ti bàbá tí wọn ò tẹ̀lé ebi ń pa wọ́n nísìnyí àwa ni basket of nation báyìí bẹ́ẹ̀ni orílẹ̀ bí state kan bá lóhun ni basket of nation irọ́ nípa Ìbàràpá ni kí wọ́n wá wo pákí kí wọ́n wá wo iye táwọn ará èlùbọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí kí wọ́n wá wo iye táwọn ra gàrí àti iṣu ẹ̀wà ráìsì tí wọ́n ń pọ́n tí wọ́n yẹn kí wọ́n wá sí Ìbàràpá kí wọ́n wá wò kí ló fà á torí pé ọmọ Adéyẹmọ Ìgbòho ó dìde gẹ́gẹ́ bí akọni ó pè wá àwa náà gbọ́ adìde àní bàbá kan. Bàbá àrà tó mọ ìyọmọ. Àní bàbá kan. Bàbá àrà tó mọ ìyọmọ. Òfin wá ṣeré. Bàbá àrà tó mọ ìyọmọ. Àní bàbá kan. Bàbá àrà tó mọ ìyọmọ. Akíntóyè mi. Bàbá àrà tó mọ ìyọmọ. Sunday mi o. Bàbá àrà tó mọ ìyọmọ. Ọmọ Adéyẹmọ. Bàbá àrà tó mọ ìyọmọ. Àní bàbá kan. Bàbá àrà tó mọ ìyọmọ. Dákú ni bàbá. Bàbá àrà tó mọ ìyọmọ. Olúṣọlá bàbá wa. Bàbá àrà tó mọ ìyọmọ. Àgàràwú bàbá wa. Bàbá àrà tó mọ ìyọmọ. Ìgbò orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Àti orílẹ̀-èdè Yorùbá ni olóòtú òun ló jẹ́ kí tọkùnrin tóbìnrin jáde ebi ń pa wá tẹ́lẹ̀ òǹgbẹ́ngbẹ́ wá sì lè fi wà láyìíká ìwọ́ lọ́hùn wà láyìí yàtọ̀ sí ẹ̀kọ́ ọlọ́hun o èdè kan ni wà láyìí ọ̀tọ̀ lẹ́kọ́ ọlọ́hun tí bàbá ń jẹ́ látàyé báyé lọ́tọ̀ ní káfàtà ìdí rẹ̀ tá a fi fẹ́ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí wọ́n padà sí orílẹ̀-èdè bàbá wọn kí wọ́n padà sí ìlú wọn kí wọ́n wá gba òmìnira fún wa Ní kíákíá. àti bàbá wa Bánjí Akíntóyè kẹ́mi bàbá gùn ká má tẹra wa jẹ òrìṣà bí Ògún ò sí lágbẹ̀dẹ o ẹni tí ó gbà wá kalẹ̀ kó lọ́wọ́ ajínigbé tí ó gbà wá kalẹ̀ lọ́wọ́ Fúlàní bíi Sunday Adéyẹmọ Ìgbòho sí. bẹ́ẹ̀ yẹn bá ń porọ́ tẹrẹ ẹ̀jẹ̀ lókun ni ó pé òun tọ́ lákìkanjú bẹ́ẹ̀ lọ́mọ ogun bẹ́ẹ̀ lẹ́mọ ogun. Wẹ̀yìn ẹ̀ wò. ọmọ Adéyẹmọ bọ̀ lọ́mọ ogun bọ̀ lọ́mọ ogun. Wẹ̀yìn ẹ̀ wò. ẹ jẹ́ kí Sunday ọmọ Adéyẹmọ padà sórílẹ̀-èdè yìí kí wọ́n padà sílẹ̀ Yorùbá o kí wọ́n wá fún bàbá ní òmìnira pé ọ̀sẹ̀ kan lásán bàbá ọ̀yá ọ̀sẹ̀ kan káwò bọ̀ lọ́mọ ogun gbogbo ajínigbé ọ̀sà wọlé Fúlàní ó filẹ̀ ẹlẹ̀ ẹ jẹ́ káwò ta ni ò lọ́mọ ogun ọmọ ogun ń bẹ lẹ́yìn bàbá torí akíkanjú olóòótọ́ èèyàn ni ajàfẹ́tọ̀ọ́ èèyàn ni kọ̀gbà kéèyàn rán èèyàn jẹ iná ẹ̀ lé wọn ò fi fẹ́ irọ́ lára yé ń fẹ́ ara èèyàn dúdú sì kò dodo ni
torí òótọ́ ọ̀rọ̀ pé ẹ ṣe kíní ebi ọ̀pá yìí. bàbá ìgbowó ẹ̀yìn. Bàbá ò sì gbowó ẹ̀yìn kò sì wọ́ọ̀rì owó òṣèlú àná ká sí yín àtowó yín tẹ ní lápò yìí. Ìgbòho ṣà. iṣẹ́ tẹ̀síwájú. a fẹ́ kí iṣẹ́ bàbá yẹn máa tẹ̀síwájú ni a sì fẹ́ kẹ́ fún wa ní kíákíá kí bàbá Dámilọ́lá kó padà sí ilẹ̀ bàbá rẹ̀. ó ṣà. àìlẹ́mọ nílé bàbá ẹni o olóòtú ẹ jẹ́ kó wọ́n gbọ́ ẹ gbogbo ibi tó bá yẹ kó dé ẹ bá wa sọ fún bàbá mi. ó ṣà. bàbá Tinubu kọjá kọ́ máa dé ẹ mọ́ padà wálé o ní kíákíá. kọ́rẹ́tì pé àkókò ti ẹ̀ ní o kò sì yẹ kí ọmọ Yorùbá kó fi ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ sẹ́yìn odi kó pé òun ṣèjọba ó yẹ bí Fúlàní bá ti ẹ̀hùwà tí ọ̀dà sọmọ Yorùbá kò yẹ kọ́ ọmọ Yorùbá tá a bí níbí ohun náà tó wà lẹ́yìn ẹ̀ lẹ́yìn Fúlàní. tó wà lẹ́yìn Fúlàní kó wà lẹ́yìn Haúsá o. iṣẹ́ tẹ̀síwájú. Ìgbòho ṣà. iṣẹ́ tẹ̀síwájú. Ìgbòho ṣà. iṣẹ́ tẹ̀síwájú. Orílẹ̀-èdè Yorùbá. ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. ní kíákíá. Ẹ rí wa olóòtú fún ẹ̀tọ́ wa là ń béèrè fún ta là ń béèrè Sunday Chief Sunday Adéyẹmọ Ìgbòho là ń pèrè fún òmìnira rẹ̀ à ń béèrè fún òmìnira wọn láti padà wá sí ilẹ̀ abínibí wọn. èèyàn wa ni bàbá wa ni wọ́n pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè Kẹ́mi Ọlá Bàbágùn àwọn akíkanjú ọkùnrin akíkanjú bàbá olóore bàbá èèyàn dáadáa nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá àtàtà ni wọ́n àwọn ni wọ́n fẹ́ ká kúrò lóko ẹrú irú àwọn èèyàn báyìí kò yẹ kí wọ́n wà lẹ́yìn odi kò yẹ kí wọ́n wà lẹ́yìn odi èyí làwa fi ń pèpè tá a sì ń bẹ̀bẹ̀ fún ìjọba wa tí ń lọ lọ́wọ́ báyìí lọ́dọ̀ bàbá wa bá mi Bọ́lá Ahmed ọmọ Tinubu Kẹ́mi Ọlá Bàbágùn kọjọ bàbá pẹ́ dáadáa kí wọ́n má ṣoko jáde kí wọ́n má ṣílẹ̀ tẹ̀ kíkú òjijì wọ́n má sì pa bàbá náà la fi ń ṣàdúrà fún wọn lọ́sàn-án lóru àdìtẹ̀gbàjọba o a sì péjọba wọn tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ wa lọ́rùn ṣùgbọ́n ohun tá à ń fẹ́ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ni ó ní ọwá kiri ìwọ òrì ó ní o béèrè á fi fún wọn kó o sì kẹlẹ̀kùn àṣìlẹ̀kùn gbogbo àwọn tó wá àwọn ni wọ́n rí àwọn tó sì kẹlẹ̀kùn àṣìlẹ̀kùn fún wọn làwa náà ṣe ń wá là ń kẹlẹ̀kùn pé kí wọ́n fún wa ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà pé kí wọ́n wá sí ilẹ̀ abínibí wọn kí wọ́n jẹ́ kí wọ́n máa rìn kí wọ́n máa yẹn a gbàgbọ́ pé tí bàbá bá padà sílẹ̀ yìí ó jura wọn lọ ìtìjàkadì kọ́ gbẹrẹ ọjọ́ gbẹrẹ bẹ́lí ti yàtọ̀ sí bàǹtẹ́ ẹ má jà sanra jẹ ẹnìkan ló bẹ́lí tẹ ẹnìkan ló bàǹtẹ́ ṣé bẹ́lí tẹ ó yàtọ̀ sí bàǹtẹ́ ni ó yàtọ̀ náà ló fà á tó fi jẹ́ pé ká dìde táwọn ọ̀dọ́ àdúgbò yìí níbi táwa wà yìí o pé ọ̀yá ẹ jẹ́ káwa náà dìde fún òmìnira Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. a ti wò ó pé àwọn èdìjẹ gbàjọba ń tiwa àwọn èyí ṣe ìdàndùkú èèyàn àwọn èyí jalè àìbalẹ̀ ẹrù ìjọba jẹ́ àwọn èyí sì ìjà àìṣe pátákó kan tiwa àwọn èyí káàyàn mọ́lé àìsí lọ ilé iṣẹ́ rédíò ká pé kínní níjọba mi ọ̀gá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tí wọ́n ti kó wa kí níjọ́ olè rí wọn tí wọ́n pààyàn rí níjọ́ olè gbọ́ ta bọ́lọ́pàá jà níjọ́ ni wọ́n ní etí ìṣọ́jà kan ni wọ́n mà gbá ni wọ́n dè mọ́lẹ̀ ń bẹ̀ yẹn kò sí ìgbà tó jọ orílẹ̀-èdè Yorùbá nígbà òmìnira tiwa kò ṣe ti jàkadì kò ṣe tagídí kò ṣe ti wàhálà àmọ́ ti ìfọ̀kànbalẹ̀ ká lè jẹ mùdùmùdù rẹ̀ ká padà ká kúrò ní ilẹ̀ oko ẹrú iná làwa ń jà fún o iná làwa ń pèpè fún so ìdí nìyí àwa wò pé kó tó àkókò tá a jáde èyí táwa bá ń ṣe ládùúgbò tiwa ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dọ́ Yorùbá níbikíbi tẹ́ wà Oǹdó ni Àkúrẹ́ ni Èkó Abẹ́òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ṣe báyìí ẹ jẹ́ ká jọ jáde ká pè fún òmìnira Chief Sunday Adéyẹmọ pé kí wọ́n padà sílé pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè akọni bàbá pé kí wọ́n padà sílé a fẹ́ rí àwọn bàbá yìí èèyàn wa ni orí oyè kò é sùn dé kò yẹ kó máa lágbára ó di ọ̀lẹ orí adé kan ó sùn ta kò yẹ kírun wọn wà ní lẹ́yìn odi tó fún díẹ̀ yìí la ṣe ń pu èyí pé gbogbo ibi tẹ́ bá ti ń rí gbogbo nǹkan tá à ń ṣe yìí ẹ̀yin náà dìde bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ jà fún àkókò wa ni
abẹ lọ́balọ́ba gbogbo kábíyèsí forí adé gbogbo. a kí yín lọ́tún a pa búrúbúrú o a sì pa búrú ọmọ arọ́ba fi lọ bá ọ pa o gbogbo ibi tí ẹ bá ti wà gbogbo yín là ń kí a kí Ọ̀nìrìṣà a kí gbogbo ọba lẹ́kọ̀ọ́ lábẹ́kúta káàkiri àti ìlú kékeré aládé àtẹ̀jìgbà àlẹ̀kẹ̀ gbogbo yín la kí o pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín a sì ń fa alálẹ̀ ẹ̀bẹ̀ yín ni o. ẹ bá wa dìde sí. ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí à ń fa alálẹ̀ ẹ̀ ń bẹ̀ yín ni o bẹ́ẹ̀ là ń lo ṣẹ̀kẹ̀rẹ̀ tá a fi ń bẹ̀ yín bẹ́ẹ̀ yín náà bẹ́ẹ̀ sì ń lu ìlẹ̀kẹ̀ là ń fi ń bẹ̀ yín o à ń fọ̀pá adé à ń fi ń bẹ̀ yín ìjìgbà àlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ là ń fi ń bẹ̀ yín pé à ń bẹ̀bẹ̀ fún òmìnira Chief Sunday Adéyẹmọ Ìgbòho pé kí wọ́n máa padà wá sí orílẹ̀-èdè bàbá wọn. ní kíá. yóò sì fi dùn yín ṣe o àwọn alálẹ̀ ò ní padà lẹ́yìn gbogbo yín gbogbo Ọọ̀ni Oòduà Ọ̀rànmíyàn gbogbo wọn ò ní padà lẹ́yìn yín o àwọn tó ti wáyé tí wọ́n ti lọ ọba kan tó ti jẹ tó ti lọ èkejì tó ti jẹ tó ti lọ wọn ò ní padà lẹ́yìn yín àwọn aláṣẹ kan bá yín ṣèlú o ẹ bá wa dá sọ̀rọ̀ yìí pé kí ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n tiwa bàbá tiwa ọ̀gá tiwa pé kí wọ́n padà wá sí ilẹ̀ abínibí wọn kí wọ́n padà wá sí ilẹ̀ Odùduwà ọmọ Odùduwà ní í ṣe akọni Odùduwà ní o ẹ̀ ní ṣiṣẹ́ ṣe àṣẹ o ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa ọmọlẹ́yìn Chief Sunday Adéyẹmọ làwa mo tún sọ lẹ́ẹ̀kẹta pé ọmọlẹ́yìn Chief Adéyẹmọ Sunday òun làwa àwa ni ẹni tí bàbá fi sílé local security ni wa tí àwọn Yorùbá pè ní ọdẹ ìbílẹ̀ tó jẹ́ ọmọlẹ́yìn tó jẹ́ adelé fún Chief Sunday Adéyẹmọ àwa ẹ ṣe jàǹdùkú tiwa o torí bàbá wa ẹ ṣe jàǹdùkú Bíbélì ní fi ọ̀rẹ́ rẹ hàn mí ó ní màá sọdún èèyàn tó jẹ́ fún ẹ bẹ́ẹ̀ bá wo ibi tí wọ́n fà wá sí níbi táwa ń sọ̀rọ̀ yìí ibi bọ́gà ṣe wà ní ìlú òyìnbó níbi tí wọ́n wà yẹn àṣẹ tí wọ́n bá pa làwa ń tẹ̀lé ìdí nìyí tẹ́ ẹ fi lè rí ọ̀kan nínú ọmọ ẹ̀yìn Chief Sunday Adéyẹmọ níbi ìjàǹdùkú ẹ lè bá wọn níbi tọ́jú àwọn ni wọ́n ń bọ́lọ́pàá jà rárá o àwa lọ pẹ̀lú òfin pẹ̀lú ohun tí bàbá wa tó fi lé wa lọ́wọ́ ni ṣùgbọ́n a kọ̀wọ̀ sí gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe kọ ìwọ̀sí àwa fi ìlòwọ̀sí lọ̀yàn kéèyàn má fi. ẹ sì ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. àwa fi ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. àti òmìnira olóyè Sunday Adéyẹmọ. àti òmìnira olóyè Sunday Ìgbòho ṣá. àti òmìnira tani o Chief Sunday Adéyẹmọ. ọmọ Ìgbòho mọ̀ọ́dẹ́ a fẹ́ rí bàbá a fẹ́ kí wọ́n wá sí ẹ fún wọn láàyè gbogbo ẹni tó bá ní ìwọ̀n lọ́mọ kò ní Sunday lọ́mọ ń bì kan irọ́ ni wọ́n ń pa ajẹbodò níwẹ̀ ní irekunra tí wọ́n wá ní ìyẹn tí wọ́n níbo wọ́n ní sí. ká fi bàbá lẹ́ o bóyá wọ́n lọ́mọ bóyá wọn ò ní. mo lọ́mọ bí ò lọ́mọ mo fún ẹ fún bàbá lọ́sẹ̀ méjì ẹ yọ olórin kan ó ní ẹ fún bàbá láyè ẹ jẹ́ kí bàbá ó sanjọ́ ẹ fún bàbá láyè ẹ pé kó jáde ọ̀sẹ̀ méjì péré tó bá lọ́mọ bí ò lọ́mọ kẹwàá wòran káyé dara wa láàmú kí wọ́n yé purọ́ tàn wá pé àwọn lọ́mọ àwọn tí wọ́n ń béèrè owó ọjọ́ wo ni Chief Sunday Adéyẹmọ béèrè owó lọ́wọ́ ẹ̀ ọjọ́ wo ló béèrè owó security lọ́wọ́ yín kò béèrè owó security lọ́wọ́ anybody ẹ̀yìn tẹ ilé bàbá ó tó bàbá jẹ ìfẹ́ ọmọ Yorùbá níbẹ̀ lọ́kàn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ìfẹ́ ọmọ Yorùbá níbẹ̀ lọ́kàn wọn ni wọ́n fi sọ ẹ mọ̀ pé wòlíì ni wọ́n bí wọ́n ti sọ níṣáájú ẹ̀yin ará nínú ilé ẹni tó sọ̀rọ̀ sílẹ̀ fún yẹn pé ebi lẹ fi ń ṣeré yìí ẹ̀jẹ̀já lé àwọn kìnnì ẹ̀jẹ̀já lé ẹni rọ ni wọ́n ní ẹ̀yìn ológogoro jàǹdùkú ṣé jàǹdùkú ni ebi àpapà là ń bẹ nílẹ̀ báyà bí òsì. ṣé ebi ń pa àyàn àbí ọ̀pá. ebi ń pa. gbogbo àwọn obìnrin ti di olówó nẹ̀bì tí wọ́n ń dówó ti ṣèrégbè kiri nítorí ebi ń pa á nì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá rọ̀ mọ́ ní ojú títì ẹ̀ wọ àwọn atọrọ báárà lójú títì kiri. ọ̀kan ìyá ń jẹ wá nílùú ààrùn oúnjẹ jẹ mọ̀mọ́ àpò kan là ń dànù ọbẹ̀ ààrẹ ja tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ń jẹran kódà gan tá a bá jẹ́ bàlàlí àná yìí tó bá pọ̀ àtúlẹ̀ jẹ́ lọ sùkúù lọ́la wàásù là ń gbà lọ sùkúù ẹja àpò kan tá a bá ra pò má pò kan a lè jẹ́ fọ́jọ́ mẹ́wàá kò sówó ń ta lùwẹ̀ kọ́ lọ́ọ́ sànú wa ni
ẹ bá wa bẹ̀ wọ́n ráìsì ti di 85,000 ká bá wa bẹ̀ wọ́n ó dà gan ìgbébò tèmi tó yẹ pé ti máa ń gbébò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí tó dà gan ìgbébò mọ́ o nísìnyí ìgbébò kọ́ ló ń ṣàánú wa ni kò sówó ń ta bàtà tí mò ń wọ̀ yìí gan òun gan mò ń wọ̀ lọ sùkúù ọmọ tó wọ̀ nkì ẹ wò dí rẹ̀ bó ṣe jẹ́lẹ̀ ẹ ṣàánú wa léèsì àbùlà lórí ìrẹsì ọmọ wọ̀ kọ́ ló ń ṣàánú wa ni o. tó ẹ káàbọ̀ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn o látẹnu gbogbo ọmọ Yorùbá káàkiri ẹgbọ́n nǹkan tọmọ kékeré yẹn náà sọ wípé ebi ń pa àwọn ògbé èbó mọ́ ò torí wípé wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà yìí ó ti wá di pé ó ti affect everybody ó affect everybody tọpọlọ ni ó affect àwọn ọmọdé àtọyún inú gan ẹ jọ̀ọ́ ṣé bá sì wá máa bá a lọ náà lílé yìí ìdí tá a ṣe ń pariwo náà nìyẹn pé Yorùbá nation la fẹ́ ìdí tá a ṣe ń pariwo náà nìyẹn pé kí wọ́n bá wa fi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàsílẹ̀ o owó bàbá Dami kò pààyàn o ẹ̀tọ́ ló ń jà fún o kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wa fi Sunday Ìgbòho sílẹ̀ o kí gbogbo ọmọ Yorùbá náà kí wọ́n sì pawọ́pọ̀ ká ṣera wa lẹ́yọ kan ká lè mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá nation yìí ká lè gbà á bó ṣe tó àti bó ṣe yẹ náà ni ó yá ẹ mọ̀ like ẹ mọ̀ share rẹ̀ ẹ mọ̀ tẹ̀ ẹ́ sójú kíní comment section yìí àrànkáyé lòórùn ràn o àrànkáyé ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o.